some years back sheikh ajia osinbi n bá fi wọ́n jẹ́rìí sheikh abdulhab ajia hafidhahullah ta'ala àwọn ni wọ́n pè mí pé kí n dákun ọmọ kan wà á yọjú sí mi gbogbo ntí n bá lè ṣe ń bẹ mọ̀lẹ́ọ̀dà kí n má bọ̀rọ̀ kí n má wulẹ̀ rojọ́ púpọ̀ ẹ pé kí ni nílùú tá a mọ̀ tí gbogbo wa mọ̀ ní yunifásitì tí ó wà licensed by the National Universities Commission ní Nàìjíríà yìí nílẹ̀ Yorùbá yìí ọmọ yìí was a law student ó wà ní faculty of law university all of a sudden wọ́n issue rẹ̀ ní I think either rustication or suspension or expulsion wọ́n sá ni ọmọ wà lè wé ma wọn ò sì tiẹ̀ fi bò pé kí ni ọ̀dí ọ kí la fi lé ọ tó fi ní wà lè wé ma wọ́n ní kò abide by the school rules àwọn òfin tí iléèwé gbé kalẹ̀ kò tẹ̀lé mo ní ìwọ náà ò ṣe tẹ̀lé òfin iléèwé àwa náà gba arúfin láyé ọmọ yìí wá sọ fún mi mo sì verify mo rí kó dodo ni kí ló fi jẹ́ ọ̀tẹ̀lé ní yunifásitì yìí ọba ìjọmọ ìmáàmù bọ́ ọba ti dá ẹsẹ̀ wọ bẹ̀ ọgbọ́dọ̀ mọ́ wá chọ́ọ̀chì bẹ́ẹ̀ ni gbangba ni ti ń sọ yìí torí gbogbo àwọn arọ́ tí wọ́n ń pa ń ta ní ń persecute ara àwọn Nàìjíríà we are the most persecuted group of people university tíjọba license tọ́mọ̀ pé gbogbo wọn sì ń sanwó a private university wọ́n ní àwọn ti kọ́ ìbẹ̀nú admission letter táwọn fún pé ọba àjọmọ ìmáàmù so ti wá kàwé ń yà yín ọ̀gbọ́dọ̀ mọ́ wàá jọ lójoojúmọ́ sí i. ọlọ́lọ́dún ọlọ́run tí o ti jẹ́ kẹ́sì ọ yẹ ọdún kan pẹ́ kẹ́sì o tó yẹ ibi yẹn bá ń lọ lójoojúmọ́ lọ́dún kan àmọ́ lọ́n sànú ọmọ yìí bọ́yọ́ lọ ní ọ wá láti ilé tó dáa fún rẹ̀ náà lọ́wọ́ ayá yín gbà tó di ya tù pé òun ọ̀wá mọ́ wọ́n ti ń bọ̀ ọba sì ti wá mọ́ ìgbàwé máa lọ gbélé alihamudulilayi pẹ̀lú ara ntọ́lọ́hún fi kẹwàá tí ò sí tẹ́lẹ̀ ọba yìí pé bí 30 ọdún 40 ọdún sẹ́yìn ni akànfọwọ́rọ́ ọmọ lérí náà ní pé kọ́ ọmọ lọ kọ́sẹ́ àbí ká yóò pé ọmọ lọ sí tí wọ́n ní kó o ṣe kọ́ra bá kí ọmọ ọba padà bọ́ náà. I'm warning all the parents tí mú ọmọ rẹ̀ lọ boarding school tó wá dé boarding school ó jẹ́ secondary ni ó jẹ́ kan ni tó wá béèrè pé ààyè táwọn ọmọ ti ń kírun dà tí wọ́n ní ọ̀sáyè ọ̀hún yà yín bọ́mọ rẹ̀ bá ju ìsìláàmù nù ọ̀wọ́ lọ́lọ́run òbí ọmọ lọ lọ́dún mẹ́ta ń bì kan kò kírun yóò lo oṣù mẹ́ta yóò lo kótó wa bọ̀ nílé yóò lo méjì o sì mọ̀ ọ́ dá o lójú pé bí ọ́fíìsì yìí kò sáyè ọ̀hún bẹ́ẹ̀ ọwọ́ adé ọwọ́ ní àdèmọ́ kí ló ń bolo ti ìwọ́ ló gbé lọ bí ó ti rí ọmọ yìí ọlọ́run padà ní àrí rescue through the aid of a Muslim committed vice chancellor a transfer rẹ̀ sí university mi a better one for that matter ọmọ òun today has graduated with a degree in law ẹ̀sìn rẹ̀ sì wà lọ́wọ́ rẹ̀ náà kò dúlẹ̀. This is our message àìsàlá katakiti. We want a system of education that will respect our values, our beliefs and our faith. Kò jù báwọn náà lọ. A fẹ́ kàwé a sì fẹ́ káwọn ọmọ wọn kà a sì fẹ́ kẹ́nìkan ó sì jáàbù lórí wọn torí pé wọ́n kàwé. Kò jù báwọn náà lọ. Bí wọ́n bá lélẹ́yìn pọ̀ ẹni tí ọba wa púrúfù yìí níbi ọba ti púrúfù ẹ̀ kọjá gbọ́.